Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ lónìí fún ọwọ́ agbára yín. A dúpẹ́ fún ìrànlọ́wọ́ yín. A dúpẹ́ fún ohun gbogbo èyí tí ẹ ti ṣe. A yìn lógo nítorí pé ẹ̀yin Ọlọ́run ṣeun àánú yín ìyẹn dúró láéláé. Jésù Olúwa ẹ gbà ọpẹ́ wa. Lónìí bí Ọlọ́run wa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Ọlọ́run yóò tún ṣílẹ̀kùn àánú sílẹ̀ fún wa. Mo ní orúkọ Jésù Kristi. Mo ní bí ẹ ti ń pe orúkọ Jésù. Ọlọ́run ó ṣílẹ̀kùn àánú fún yín lórúkọ Jésù. Inú ilé yìí yóò rí àánú Ọlọ́run gbà. Mo ní inú ilé tí a ti ń gbọ́rọ̀ mi, mo ní ẹ ó rí àánú Ọlọ́run gbà. Ojú rere àti ààbò Ọlọ́run yóò sì dájú. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a tún dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ètí Ọlọ́run fún ẹ̀yin àti àwa pé kájọ gbàdúrà pọ̀. Náà tún rèé o. Bá ṣe ń pè náà ní orúkọ Jésù. Torúkọ náà sì ń ṣiṣẹ́ lójoojúmọ́. Mo gbàdúrà fún ilé yìí. Mo gbàdúrà fún ìdílé yìí. Mo gbàdúrà fún yín dádì mọ́mì ní orúkọ Jésù Kristi. Ẹ ó rí tí yín ṣe. A dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ràn wá lọ́wọ́ ní àwọn ọ̀nà gbogbo. Mo gbàdúrà Ọlọ́run yóò gbé ọwọ́ yín sókè lórúkọ Jésù. A rí ọ̀pọ̀lọpọ̀ àwọn messages kan ó kàn lọ bí ilẹ̀ bí ẹni. Àrí ohun àánú. Adúródúró lórí YouTube fún òjò àánú. A ò rí nǹkan kan. A decide ní ẹni tá a sọ fáwọn ọmọ náà ẹ má tiẹ̀ bọ́dà ẹ má bọ́dà ara yín ẹ jẹ́ kó wà ń bẹ̀. Tó bá ti di gbàtẹ́bára yìí ẹ ṣáà sọ fún WhatsApp pé ẹ ti kà á. Ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé a máa ń sọ pé àwọn tá a jọ ń gbàdúrà yìí nìkan ló dàbí pé wọ́n ń tẹ̀lé iṣẹ́ ìránṣẹ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ń rò bóyá ìrírí ayé náà ń gbọ́ ń gbà míì tán bá ń ṣe program. So tẹ bá rí iye nọ́mbà àwọn tó ń gbọ́ ohùn àánú tẹ bá compare pẹ̀lú àwọn tó ń tajọ ń kọ́ ẹ̀kọ́ bíbélì tàbí tajọ ń gbàdúrà yìí àánú á ṣe yín lọ́pọ̀lọpọ̀. Ìgbà ẹlẹ́mọ̀ pé bó ṣe so wọn ò gbọ́ wọn ò mọ̀. Àwọn kan wá náà wà tajọ ń gbàdúrà tó jẹ́ pé nígbà tá a ti wòye pé a láti stop àní okun àti agbára láti tẹ̀síwájú kì í ṣe pa ṣàìsàn ṣùgbọ́n téèyàn bá ṣiṣẹ́ dé ìkóríta nígbà tí ọmọ tí èèyàn bí tí ò sùn fún odidi ọjọ́ bíi 6-7 tó jẹ́ pé orí kọ̀ǹpútà ló jókòó sí ṣé ara ò ní béèrè ṣé orí bàtẹ́ni yẹn bá tó collapse ní àárín ọjà kó tó mọ̀ pé ara ń béèrè so wọn láti wò pé a ò lè continue látọ̀la lọ immediately yẹn ládẹ̀ ti lọ broadcast ẹ̀ sórí WhatsApp wa in fact WhatsApp 3 gbáko òun la lò wọ́n fi sí torí tèmi wọ́n fi sí ọ̀dọ̀ mọ́mì then wọ́n tún fi sí Masike TV WhatsApp number so that káwọn èèyàn lè mọ̀ a dẹ̀ ti kọ́ síbẹ̀ pé okay o a ò ní lè ṣe program ní ọjọ́ Friday o a ò dẹ̀ ní ẹ má retí ohun àánú jọ Sunday o àti ohun àánú plus torí nǹkan tá a bá ṣe ní Sunday ní ohun àánú la máa ń ṣe ní ohun àánú plus níjọ́ Monday ó tán bá ṣe kọ́ nìyẹn o so a dẹ̀ rí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn thank you okay la gbọ́ lọ so a dẹ̀ ti wòye pé nígbà tá a bá ní okay o a fẹ́ fi ọjọ́ yẹn rest wò bóyá tá a bá lè ní long stretch of days láti fi rest bóyá okun á tún padà nǹkan tá à ń tara láti ṣe nìyẹn so ká tó wá padà wá máa dáhùn àwọn èèyàn bẹ́ẹ̀ ni a ti kọ́ rọ̀rọ̀ a lè padà a tún lè padà ṣe nǹkan tá a là ní ṣe mọ́ àìgbọ́n ló máa ń múyàn ṣe bẹ́ẹ̀ so a sọ fáwọn èèyàn ẹ dákun ẹ jẹ́ ká máa wà vigilant ọ̀pọ̀lọpọ̀ ló ń kọ́ni àgbà tí mi ò rí àyà mi ti ẹ̀já labẹ̀rẹ̀ sí gbàdúrà má jẹ́ kí máa ikú báyìí mo ní àkànrẹ́ rìn pé ṣé nǹkan tẹ́ ẹ kọ́kọ́ rò pa á nìyẹn tó pọ̀ ṣẹlẹ̀ no kò lè irọ́ kò kì í rí bẹ́ẹ̀ ẹ̀mẹ́ẹ̀ká waste time ṣe but kókó tó wà ń bẹ̀ tí a fẹ́ ṣe báyìí ni pé ní gbogbo time tí a fi sinmi yẹn we have to be wise a gbọ́dọ̀ jẹ́ ọlọ́gbọ́n tẹ́yẹ̀ bá jẹ́ òmùgọ̀ akókó òmùgọ̀ so one of the programs tí a fẹ́ gbé jáde báyìí ó máa yàtọ̀ pátápátá ìdí ẹ̀ ni pé ó fẹ́ dàbí pé iṣẹ́ gangan tọ́rọ̀ ní ká ṣe àfẹ́ráàyè ṣe mọ́ ẹ̀yẹ́kìnbẹ̀ lọ́wọ́ ìgbà mélòó lẹ ti ráàyè bá Pastor Sam sọ̀rọ̀ ìgbà mélòó lẹ ti ráàyè gbàdúrà pẹ̀lú Pastor Sam
ìgbà mélòó ni Pastor Sam tí ó ti ṣiṣẹ́ evangelist gangan tá a gbé lọ́wọ́ yẹn kó mú ìrere káàkiri ayé yẹn ò fẹ́ yọ mọ́ àwọn projects ta ní gbogbo mo rántí ìwé kan tí mo ti ń kọ báyìí for the past 5 years mo wá lọ wò nígbà tá à ń sinmi yẹn mo kọ 2 pages in fact Bible project tí mo ní ó ti stop láti bí oṣù bíi 2 sẹ́yìn tí mi tẹ̀ dé díẹ̀ wò oríṣiríṣi nǹkan bá àwọn yẹn láwọ̀ pé no a ò gbọ́dọ̀ jókòó ti èrún ká má ṣe the major work tí ẹ̀yọ̀ Ọlọ́run fi lé wa lọ́wọ́ olúwẹ̀ máa jẹ̀bi tàbí kí Ọlọ́run gbé ẹlòmíì dìde láti máa ṣe so etí mo lè fún yín guarantee nu programs wa ta ní òun là ń ṣe lọ́wọ́ yìí ìyẹn àdúà torí bẹ́ẹ̀ lè sọ fún wa pé àdúà kì í ṣe pé à ń sinmi kò ní holiday ká máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀ tí bẹ́ẹ̀ lè sọ nìyẹn òun náà làdé máa jókòó tì so prayer life ò lè stop ní lè stop ẹ̀ torí tẹ̀yìn bá ṣàìsàn gan tó wà lọ́sípítù ó lè gbàdúrà àbí tí ọ̀rọ̀ àdúrà lè sí nìyẹn ọ̀rọ̀ àdúrà kan pé ara mi ò dá ní mi ṣe gbàdúrà ara ẹ̀ ò dá ta ló ní ìdí àdúrà jù so ẹni tá rẹ̀ ò dá gan tá rẹ̀ ò dá tó jẹ́ pé wọ́n so nǹkan mọ́ lórí lẹ́sẹ̀ ní orí mú ni wọ́n kò lè sọ̀rọ̀ gan but wọ́n ṣà jókòó ti lọ́sípítù wọn máa gbàdúrà fún un náà a máa mérí a máa ṣàmì sínú so a ní lè stop yẹn but every other program kò ní lọ bẹ́ẹ̀ ṣe lè lérò yẹn pàápàá Ohun Àánú Ohun Àánú has been put on hold indefinitely màá dẹ̀ sọ díẹ̀ fún wa láyé ìgbà kan bá a ṣe àríjọ míì tí èmi àti mọ́mì a máa travel every day of the week Saturday nìkan la máa sáré padà sílé torí church njọ́ Sunday pásítọ̀ díjọ́ Monday báyà tún lọ ayé yẹn ò yọ mọ́ mọ̀ díẹ̀ agbára kò síbi ìtàtijọ́ àwọn ọmọ yẹn sì lè fò sókè fò sílẹ̀ but kì í ṣe mi kò ságbára yẹn láti alọ bíi alòkè alọ̀sàlẹ̀ yes mata ẹjọ́ mà tí kíní bá ti ṣẹlẹ̀ ẹ pè mí a tún lọ lẹ́lẹ́lẹ́ nìyẹn kò ayé ò yọ mọ́ ẹ̀yẹn pé agbára physical strength kò sí láti fi ṣe yẹn then lórí Ohun Àánú number 2 ṣe bí ó dìgbà tí ẹnìkan bá fi ọ̀rọ̀ ẹ̀ lọ wá tó bá jẹ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ la lè sọ ní Ohun Àánú àbí tí ò bá sí ọ̀rọ̀ ìjìnlẹ̀ much nǹkan so Ohun Àánú á wá di kí ni ká wá pé o irọ́ nìyẹn a tún wá di irọ́ nìyẹn ìgbà tí ò bá sí ẹnìkan tó wá a máa pé ó dàbí màmá kan tí àyà dákẹ́ lọ so no so ó dàbí pé iṣẹ́ lérí àyẹn ó ti slow down so a fẹ́ kó stop ẹ̀ àfẹ́jẹ́ kó dìgbà tó stop tán so kì í ṣe pé a attend sáwọn èèyàn kì í ṣe pé a bá àwọn èèyàn sọ̀rọ̀ lójoojúmọ́ ṣùgbọ́n a ò ní oore ọ̀fẹ́ láti lè go further than most people tá a bá sọ̀rọ̀ lọ tó tún wà ń bẹ́ẹ̀ nìyẹn so kárí àyè lè focus lórí nǹkan mi Òjò Àánú ń kọ́ Bible study yes we can do Bible study a lè kọ́ra wa lẹ́kọ̀ọ́ ìyẹn ẹ̀kọ́ Bíbélì ò tán láyé pàápàá tá a bá rí àwọn question tó bá ní agbára tá a máa sẹ́ndì wa kì í ṣe pé ẹ̀sà ìjọ ẹ bá mi ṣàlàyé eléyìí ta ló bí Jésù gbogbo nǹkan báwọn yẹn mi ò ní time fún àti kọ́ àwọn ẹ̀kọ́ dànù sẹ́yìn ó dẹ̀ wà báyìí ó sì wà bá ṣe ń sọ̀rọ̀ lórí YouTube ṣùgbọ́n tá a bá rí àwọn real questions a máa kọ́ lẹ́kọ̀ọ́ so possibility wà pé Òjò Àánú náà kò lè jẹ́ weekly àfi tó bá jẹ́ pé a ní ẹ̀kọ́ tó tá à ń bá a lọ bóyá fẹ́ ṣe series mo ń prepare series kan báyìí mo ń prepare mi ti parí ẹ̀ ni mo sọ pé ká bẹ̀rẹ̀ mo fẹ́ parí ẹ̀ pátápátá so that màá kàn ti mọ̀ pé part 1 láti ṣe lánàá ká ṣe part 2 lẹ́nu ká ṣe part 3 lọ́la ká ṣe part 4 lọ́la mo fẹ́ kọ́ láti rapture the judgment day mo ní series yẹn tí mo ń ṣe lọ́wọ́ so that ká lè ráyè ṣe nǹkan míì a ní plan láti raise àwọn leaders àwọn tó tún ní okun àtagbára jù wá lọ tó yẹ pé wọ́n lè gba batin yẹn láti move forward kọjá bí táwa dé àwọn èèyàn tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ ayé wọn káráàyè gbọ́ ọ̀rọ̀ wọn kájọ gbàdúrà pọ̀ kí nǹkan ṣẹlẹ̀ kí testimony bẹ̀rẹ̀ now yẹn wọn ò ní time mọ́ láti bá wọn sọ so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn a fẹ́ bring back so gbogbo nǹkan tó bá máa dí wa lọ́wọ́ gbogbo a fẹ́ stop ẹ̀ so mo kàn sọ fún wa ni pé prayer life this prayer life ìyẹn ti di dandan prayer life yìí ti dandan we will continue the prayers torí pé àdúrà ni ọ̀pá Kristiẹ́nì but every other ones orí council ló ń wà for now so àti mọ bá ṣe máa ṣe tá a bá sì yanjú ọ̀rọ̀ website wa tán we are almost there yes ẹ wà máa gbọ́ so weekly báyìí prayer máa lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín then ẹ máa ní more access sí Pastor Sam so every other thing is on hold kí iṣẹ́ ìránṣẹ́ wa tá a ti ṣe yẹn ká lè ráyè bomirin nínú ayé àwọn ènìyàn ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ ẹ dákun ẹ má bínú dàpọ̀ gùn díẹ̀ a máa tún ṣàlàyé síwájú sí bí ó bá ṣe rí irinṣẹ́ ìrìn àjò ayé
the instrument of life's journey. Ẹ wo gbogbo ní ayé yìí ohun gbogbo ó ní ìrìn àjò. Everything gbogbo bí tá bá lọ àti ohunkóhun tá a ṣe ìrìn àjò ni o. Láti bathroom to bedroom ìrìn àjò ni. Kitchen to dining room ìrìn àjò ni. From our home to our workplace ìrìn àjò ni. Ẹ wo bàbá ń wẹ̀ ìrìn àjò ni o. Ẹ gbà o àárẹ̀ àwọn èèyàn tó lọ sí ìrìn àjò yẹn tí ò padà mọ́ o. Wọ́n náà fẹ́ lọ wẹ̀ ni o. Wọ́n dẹ̀ wọ bathroom náà yíyọ̀ náà forí gbá bathtub tán dẹ̀ kú dànù. So ìrìn àjò ni o. Tá bá ń jẹun ìrìn àjò ni o. Ẹlòmíì oúnjẹ tó jẹ oúnjẹ yẹn ló pa á. Ẹ̀rí iṣẹ́ tá a ṣe ìrìn àjò ni o. Pa lọ bí iṣẹ́ irinṣẹ́ yẹn ò dẹ̀ ẹlòmíì lọ bí iṣẹ́ irinṣẹ́ tó fi ń ṣiṣẹ́ ló tọwọ́ bọ̀ tọwọ́ yẹn gé dànù ibi tíṣẹ́ parí sí nìyẹn nínú ayé ẹ̀. So kò àti ìrìn àjò then ìrìn àjò tá a tún lọ náà á lọ ìlú kan sí ìlú kejì àti ìrìn àjò gbogbo nǹkan láyé tá a bá ṣe ìrìn àjò ni. Àdúrà wa dojúkọ wípé ó jẹ́ dandan fún wa láti fi ìrìn àjò ayé wa lé Ọlọ́run lọ́wọ́ tó pé Bíbélì sọ pé ìgbésẹ̀ kan péré báyìí ló wà láàrin ikú àti ìyè ibẹ̀ láti bẹ̀rẹ̀ àdúrà wa ìrìn àjò tẹ́ bá wòwe 1 Samuel chapter 7 verse 12 1 Samuel chapter 7 verse 12 kíní kan wà níbẹ̀ tí mo rí Bíbélì sọ pé Samuel mú òkúta kan ó sì fi lélẹ̀ láàrin Mispa àti Ṣénì ó sì pe orúkọ ibẹ̀ ní Ebenezeri wípé ibi ni Olúwa ràn wá lọ́wọ́ dé. Ibi tí àdúrà ti máa bẹ̀rẹ̀ gangan nìyẹn. Yẹn ni pé nínú ìrìn àjò ayé wa látẹ̀yìn dòní Ọlọ́run try o níbi tó ràn ayé wa lọ́wọ́ dé yìí ó try o. Mọ́mì èmi ò wọ̀n bẹ́ẹ̀ ibi tẹ̀yìn rí sí o bóyá nǹkan tẹ̀yìn rí sí ni pé mo fẹ́ gun wọ́n màmí tí ì ríra ibi kí ló wá fi try tó bá pẹ́ bẹ́ẹ̀ ṣe rí nìyẹn mi ò lè blame yín o ní àròjinlẹ̀ ni o. Tẹ́ ẹ bá ní àròjinlẹ̀ ẹ mọ̀ pé yes kẹ́yìn náà gbé ibi níṣẹ́ sókè òní á fi bẹ̀rẹ̀ ẹ sọ fún Ọlọ́run ayérayé o ẹ ṣàmúrúkọ Ọlọ́run tí mò ń sọ yìí Jésù Olúwa. Mo dúpẹ́ o bí tí ẹ ràn mí lọ́wọ́ dé nínú ìrìn àjò ayé mi. Mo dúpẹ́ bí tí ẹ ràn ìdílé mi lọ́wọ́ dé nínú ìrìn àjò ayé mi. Mo dúpẹ́ bí tí ẹ ràn àwọn ọmọ mi lọ́wọ́ dé nínú ìrìn àjò ayé wọn. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà pé mo dúpẹ́ mo yìn yín. Àdúrà ńlá ni àdúrà yìí. Ẹ jọ̀ọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin náà gbé ẹbí ní sẹ́ni yín sókè pé bí ni Olúwa ràn yín lọ́wọ́ dé. Ibi tí Ọlọ́run ràn yín lọ́wọ́ dé mà ní agbára. Mo rí bọ́mì kan wọ́n láwọn ṣe birthday 60. Ìrìn àjò 60 years wá jẹ́ ọmọdé ni inú wọn dẹ̀ dùn lọ́jọ́ yẹn wọ́n yin Ọlọ́run pátápátá irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ni mò ń sọ tí ìjọ pé ìjọba dé wọn kì í ṣe kún náà sun èmi náà rè yàrá kan mo sì gbé láti ọjọ́ yìí ẹ wẹ̀yìn wò kẹ́ wo tàbí kẹ́ wo àyíká yín wò Jésù Olúwa mo dúpẹ́ ibi tí ẹ ràn mí lọ́wọ́ dé nínú ìrìn àjò ayé mi mo dúpẹ́ lọ́wọ́ yín lórí àwọn ọmọ mi ibi tí ẹ ràn wọ́n lọ́wọ́ dé lórí ìrìn àjò ayé wọn mo dúpẹ́ lórúkọ Jésù Kristi lórí ọkọ mi ibi tí ẹ ràn ọkọ mi lọ́wọ́ dé ibi tí ẹ ràn aya mi lọ́wọ́ dé ibi tí ẹ ràn ìdílé mi lọ́wọ́ dé bẹ́ẹ̀ ṣe bá máa pè é nìyẹn Olúwa ẹ ṣé Jésù ẹ ṣé Jésù ẹ ṣé gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wo Bíbélì ṣàlàyé ọkùnrin kan fún wa tó jẹ́ pé kò lè tẹ̀síwájú mọ́ nínú ìrìn àjò ayé rẹ̀ kì í ṣe pé bóyá kò ní nǹkan tó máa fi rìn o kì í ṣe pé kò lẹ́sẹ̀ kì í ṣe pé kò ní kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ràkúnmí tó lè máa fi rìn ṣùgbọ́n irinṣẹ́ ìrìn àjò ayé rẹ̀ ó ti mẹ́hẹ̀ wá ké gbàjarè ló tó gẹ́ tẹ́bárẹ́ lómi tí frustration tó bá ti wọnú ìrìn àjò ayé wọn wá ló tó gẹ́ ẹlòmíì àní kò tiẹ̀ lọ para wọn báyìí ẹlòmíì á sọ pé kò tiẹ̀ wọ́ tiẹ̀ láti gbénú ayé yìí mọ́ nígbà tí kí ló fà á yẹ kí kò ní àròjinlẹ̀ kò ní àròjinlẹ̀ 1 Kings chapter 19 verse 4 1 Kings chapter 19 verse 4 Bíbélì sọ pé ó ní òun nígbà tí òun tìkára rẹ̀ sì lọ ní ìrìn ọjọ́ kan sí aginjù ó sì wá sí ibi igi ọ̀wọ̀ kan ó wá sí ibi igi ọ̀wọ̀ kan ó sì jókòó lábẹ́ rẹ̀ ó sì gbàdúrà kí òun bá a lè kú ó wí pé ó tó gẹ́ ìyẹn pé ó ló ti tó ó ní ó tó gẹ́ Olúwa gba ẹ̀mí mi kúrò nítorí èmi kò sàn ju àwọn bàbá mi lọ ẹ̀rí ó gba ẹ̀mí òun kúrò ó ló tó gẹ́ ó gba ẹ̀mí kí ló fà á kí ló lè tó bẹ́ẹ̀ ìyẹn ni pé bàbá yẹn ò ní àròjinlẹ̀ òun ló ṣe lè ronú bẹ́ẹ̀ inú ìrìn àjò ayé ẹ̀ mẹ́hẹ̀ lójijì kò sí ní olùrànlọ́wọ́ ní àkókò yẹn láti ràn lọ́wọ́ nínú ìrìn àjò ayé rẹ̀ Jésù Olúwa ẹ mú ọkàn mi sọjí lónìí
ẹ fún mi ní okun tó ń ṣàṣeyọrí ìrìn àjò. Rí bàbá yìí ń ṣe àṣeyọrí ìrìn àjò ẹ o, ẹ má jẹ́ ká tanra wa jẹ o, wòlíì ni wọ́n. Ẹ má jẹ́ ká tanra wa jẹ ńgbà míì. Mi sọ pé wọn kì í ṣe wòlíì tó lágbára o, mi sọ pé wọn ò ní lọ ìjọba ọ̀run ẹ, listen carefully o, ṣùgbọ́n wọn ò ní orí ọ̀fẹ́ láti ṣe àṣeyọrí nínú ìrìn àjò ayé wọn. Àwọn èèyàn bàbá wa Mósè kì í ṣe pé wọn kì í ṣe ọmọ Ọlọ́run, kì í ṣe pé wọn ò gba Ọlọ́run gbọ́, kì í ṣe pé wọn máa lọ sọ́run àpáàdì. Irọ́ o, àwọn yẹn ti ní garanti ni wọn ò lọ́run àpáàdì, ṣùgbọ́n wọn ò ṣàṣeyọrí ìrìn àjò ayé wọn. Tó yẹ mo sọ pé kọ́lọ́run ràn yín lọ́wọ́, kọ́lọ́run máa mú ọkàn yín sọjí láràárọ̀. You should have a reason to live, not a reason to die. Wíkẹ́ ẹ ní ìdí láti gbé ìgbé ayé. Tí ilẹ̀ bá mọ́ láàárọ̀ báyìí ṣe ló yẹ kẹ́ wà excited pé wow, another day has come. Kẹ́ nọpa náà sẹ́yìn kẹ́ yin Ọlọ́run. Bẹ́ẹ̀ ni tí o bá ti rí bẹ́ẹ̀ every day, you know there is a problem somewhere. Kẹ́ ẹ tètè gba àdúrà yìí pé Jésù Olúwa, ẹ mú ọkàn mi sọjí lónìí, ẹ fún mi ní okun tó ń ṣàṣeyọrí ìrìn àjò. Oh Lord, revive my heart today. Give me the strength that succeed in my journey. Olúwa ẹ mú ọkàn mi sọjí, ẹ fún mi ní okun. Ẹ fún mi ní okun tó ń ṣàṣeyọrí ìrìn àjò. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ mú ọkàn mi sọjí, Olúwa ẹ mú ọkàn mi sọjí. Ẹ fún mi ní okun tó ń ṣàṣeyọrí ìrìn àjò. Ẹ fún mi ní okun tó ń ṣàṣeyọrí ìrìn àjò. Ẹ fún mi ní okun tó ń ṣàṣeyọrí ìrìn àjò. Ẹ fún mi ní okun tó ń ṣàṣeyọrí ìrìn àjò. Lórúkọ Jésù, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi. Okun tó ń ṣàṣeyọrí ìrìn àjò, Olúwa ẹ gbélé mi lọ́wọ́. Ẹ mú ọkàn mi sọjí. Bí ilẹ̀ bá mọ́ lọ́jọ́, lórúkọ Jésù, Olúwa ẹ mú ọkàn mi sọjí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Nínú bí tá a kà yẹn, ó sọ̀rọ̀ kan, ẹ̀rù bà mí. Ó ní nítorí èmi kò sàn ju àwọn bàbá mi lọ. Ẹ má jẹ́ ń tàn yín. Ayé yín gbọ́dọ̀ sàn ju ayé bàbá yín lọ. No, ẹ máa mú physically bẹ́ẹ̀ ṣe ká ní o. Ẹ má wá ìtumọ̀ kan sí o. Ẹ gbà mo sọ fún yín o. Ẹ má wá ìtumọ̀ kan sí o. Ìtumọ̀ tí ẹ máa wá sí ni mo sọ fún yín yẹn pé ẹ dá bàbá yín mọ̀ o. Ẹ dá bàbá yín mọ̀ o. Bàbá yín ti kú ká tó gbọ́njú o. Àbí bàbá yín ẹjọ́ sọ̀rọ̀ lánàá. Ó di dandan kí ayé yín sàn ju ayé bàbá yín lọ. Ká tó wá ṣe sọ bàbá, ká tó wá ṣe sọ great grandpa. Well, ẹ jẹ́ ká nítorí àti lo àkókò ní bẹ̀rẹ̀ yẹn. Mo fẹ́ ká fi gbogbo àkókò ní gbàdúrà nítorí kókó tá à ń ṣẹlẹ̀ lórí. Ẹ sọ fún Ọlọ́run, Jésù Olúwa, mo jẹ́wọ́ rẹ̀ pé mo sàn ju àwọn bàbá mi lọ. Nítorí náà ẹ mú ìrìn àjò ayé mi tẹ̀síwájú. Nígbà tí ẹ̀ka máa ń sọ dáadáa, nígbà tí èèyàn bá ń gbé ní Port Harcourt, èèyàn ń gbé l'Àbújá, bàbá tó gbé ní oko mámúgaàrí olóńfò jẹ́ ránṣẹ́, ẹni ẹni wá ní kò sí problem. Problem wa kò sí problem tó tún le tó láyé yìí mọ́. Irú problem bẹ́ẹ̀ irú àwọn yẹn ló yẹ kó sọ pé ẹ̀sà àwọn ní problem. Sọ fún Ọlọ́run, Jésù Olúwa, mo jẹ́wọ́ rẹ̀ pé mo sàn ju mi sọ pé kẹ́ ẹ sọ pé n ó sàn ju bàbá mi lọ. Irọ́ o, ó wà mandate, ó jẹ́ dandan. Ẹ̀yọ́ so ẹ jẹ́wọ́ ẹ ní kẹ́ lè move to that stage immediately. Mo jẹ́wọ́ rẹ̀ pé mo sàn ju àwọn bàbá mi lọ. Nítorí náà ẹ mú ìrìn àjò ayé mi tẹ̀síwájú. Oh Lord, I confess that I am better than my fathers. Therefore, make me progress. Kaka pebe, make me progress in my life journey. Jésù Olúwa, mo jẹ́wọ́ rẹ̀ lónìí pé mo sàn ju àwọn bàbá ńlá mi lọ. Nítorí náà ẹ mú ayé mi tẹ̀síwájú ní ọ̀nà agbára. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa, mo jẹ́wọ́ rẹ̀ lónìí pé mo sàn ju àwọn bàbá mi lọ ní orúkọ Jésù Kristi. Nítorí náà ó yá o, ẹ mú ayé mi tẹ̀síwájú, ẹ mú ayé mi tẹ̀síwájú, ẹ mú ayé mi tẹ̀síwájú. Mo jẹ́wọ́ rẹ̀ pé mo sàn ju àwọn bàbá ńlá mi lọ ní orúkọ Jésù Kristi. Nítorí náà ẹ mú ayé mi tẹ̀síwájú, ẹ mú ayé mi tẹ̀síwájú. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wo àwọn kan dàbí mo ṣe wà báyìí. Yẹn ni pé ní ìkórìtà tí èmi wà o, mi mọ̀ ti yín o. Gbogbo àwọn ọmọ tèmi ṣì ń kàwé lọ́wọ́. Ẹlòmíì wà jẹ́ pé bíi tèmi làwọn náà ṣe rí. Ṣe rí bẹ́ẹ̀ ṣe wà yẹn, mo kí yín pé ẹ kú oríire níbi tí àdúrà ìka yín mọ́. Torí pé ẹ gbàdúrà ṣáájú nǹkan kan. Ṣùgbọ́n tẹ́ bá pé ipò tí
ó dàbí kójú tèmi lọ díẹ̀ pé àwọn ọmọ yín ti kàwé tán wọ́n ti wá ń pinnu láti wà ní ipò tiwọn síbẹ̀ ayé wọn ò sàn ju ayé yín lọ ẹ̀ẹ́dẹ̀ rí pé nǹkan tó burú pátápátá láyé lọ́run ni ẹ ní láti tún ro ẹ ní láti tún jókòó padà o ẹ ní láti wáyè gbààwẹ̀ sí o ẹ ní láti gbàgbé gèlè yín for now mọ́mì ẹ sì lọ ká àwọn gèlè yín padà sínú cupboard ẹ ní reason to celebrate anything mi ò bú yín o mi ò dẹ̀ sọ̀rọ̀ kùbákùgbé mo ń sọ fún yín pé òkodoro tó pọ̀ ni mo ń sọ fún yín yẹn torí pé ó dá nísìnyí kẹ́ fi gèlè pamọ́ sí kẹ́ lè rí lò láìpẹ́ yìí dádì kò sáàyè fìlà gẹ́gẹ́ àtàgbẹ́dà ránu o torí pé táìmì ó yẹ káwọn ọmọ yín kan ti sàn jù yín lọ dànù ẹ rántí pé ayé tá a wà yìí tún yàtọ̀ àti bọ́ sí ayé kọ̀ǹpútà báyìí ayé AI gan la wà yìí ayé mi o ayé AI la wà yìí ayé tá ó mà ṣe o a sọ fún Ọlọ́run pé Jésù Olúwa bí àwọn ọmọ mi ga jù mí lọ mo sọ fún wa ó mà ṣe o àwọn kan máa sọ pé àwọn òwe Yorùbá yìí náà ṣàjókòó tì kọ́mọ tó dogun èmi á dọ́gbọ̀n ọmọ sukùl náà ń sọ ń bẹ̀ ọmọ tó ṣe ń kàwé náà ń sọ yẹn ọ̀rọ̀ yẹn ní kí tó máa ti kàwé tán báyìí mo fún wọn lọ́dún 5 ó yẹ kán ti kí ni kán ti tayọ dànù ìgbà yẹn gan lẹ́ máa wò wọn lókè tẹ́ máa wò yá abẹ́ ti gbàgbé ni mọ́mì tẹ́ bá fẹ́ wo àwọn ọmọ yín ṣẹlẹ̀ lẹ́ ti ń wò wọ́n abẹ́ máa ranjú sókè báyìí àwọn ọmọ yẹn á gbọ́wọ́ lé yín léjìká gbàgà ṣe dáadáa kí wọ́n gbé báàgì sìmẹ́ǹtì lé yín léjìká àbẹ́ ẹ̀ lójú síbẹ̀ ọmọ mi àfẹ́ bàbá bẹ́ẹ̀ lọ́wọ́ á gírípù ọmọ bàbá yà wò pé díẹ̀ máa kan ló sọ bẹ́ẹ̀ Philip ó ní Philip díẹ̀ mo ní kí ló dé ó ló dẹ̀ di ọmọ ìmú gara ó láwọn ọ̀rẹ́ ẹ̀ ló ń bà lọ wọ́n ní ẹ̀yin lè náwó sí ó ní ṣe mo wá jẹ̀bi ni ó tọ́ dẹ̀ ni tẹ́ ẹ bá farabalẹ̀ wò bẹ́ẹ̀ yẹn àdúrà yìí ó yẹ fún wọn dáadáa mi ní ẹ̀ kì í ṣe mílíọ̀nìà mi ní ẹ̀ kì í ṣe bílíọ̀nìà Ọlọ́run gbé yín dáyé ṣùgbọ́n kò sí nǹkan tẹ́ ẹ bí kò sí nǹkan tẹ́ ẹ mí ló àwọn ọmọ yín gbọ́dọ̀ sàn jò yín lọ ó jẹ́ dandan ìgbà yẹn lẹ́ máa wòyìn wò pé Olúwa ṣe pé iṣẹ́ tí mo ṣe lórí àwọn wọn yóò wọ́ mi Jésù Olúwa ẹ mí sí àwọn ọmọ mi lónìí kí wọ́n ga jù mí lọ kí wọ́n ṣe rere jù mí lọ kí wọ́n gbádùn yín jù mí lọ ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé o Olúwa mo gbàdúrà Olúwa mí sí àwọn ọmọ mi lónìí kí wọ́n ga jù mí lọ Lord breathe on my children today so that they are better than me ní ọ̀nà kọ́nà in every circumstance in every way kàn ṣe rere jù mí lọ Ọlọ́run ayé Olúwa ṣàánú ẹ mí sí àwọn ọmọ mi Olúwa mí sí wọn níbikíbi tí wọ́n bá wà ẹ mí sí wọn wọ́n ṣe rere wọ́n dé lórúkọ Jésù kí wọ́n ṣe rere jù mí lọ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wo gbogbo wa pátá tá a jẹ́ ènìyàn òun la nílò olùpèsè nínú ayé wa nínú ìrìn àjò ayé wa we need a provider in our life journey at every junction we need a provider someone that we might not even know beforehand ẹni tá àti ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ pé a ò mọ̀ rí a ò rí rí bẹ́ẹ̀ ni a nílò olùpèsè nínú ìrìn àjò ayé wa 3 John chapter 1 verse 6 ẹsẹ̀ kan pé ní bíbélì tí mo pè yẹn wọ́n ní Jòhánù kẹta àwọn kan ń pè ní Jòhánù wẹ́wẹ́ kẹta ó ní tí wọ́n ń jẹ́rìí sí ìfẹ́ rẹ̀ níwájú ìjọ bí wọ́n ti ń pèsè fún wọn ní ọ̀nà àjò wọn gẹ́gẹ́ bí ó ti yẹ nínú Olúwa ìwọ ṣe ohun tó dára ìyẹn ni pé Jòhánù ń sọ̀rọ̀ nípa ìjọ kan níbẹ̀ yẹn ni wípé wọ́n ní ànímọ́ kan tó ní agbára ànímọ́ yẹn ni pé gbogbo àwọn tó bá pass through wọ́n máa mú ìrìn àjò wọn rọrùn wọ́n á pèsè ohun tí wọ́n nílò fún wọn they will make provision for them ẹ̀yin náà jẹ́ àgbàládùá so that gbogbo ibi tá a bá dé ohun tá a bá ń ṣe ibi tá a bá lọ a ó rí olùpèsè lójú ọ̀nà wa Jésù Olúwa ẹ fi àwọn olùpèsè sí àárín ọ̀nà ìrìn àjò ayé mi ẹ fi àwọn olùpèsè sí àárín ọ̀nà ìrìn àjò ayé àwọn ọmọ mi níbikíbi tí wọ́n lọ níbikíbi tí wọ́n dé níbikíbi tí ìdílé mi wọ̀ ní ohunkóhun tí ìdílé mi bá fẹ́ ṣe ẹ jẹ́ ká ní ìbápàdé olùpèsè Oh Lord, place those who will make provision for me in my life journey àwọn tó máa jẹ́ olùpèsè ní ìrìn àjò ayé ìdílé mi Olúwa ẹ pèsè wọn fún wa ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀
ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé o, Olúwa fi àwọn olùpèsè sí àárín ọ̀nà ìrìn àjò ayé mi. Jésù Olúwa ṣàánú fún mi. Àwọn olùpèsè sáàárín ìrìn àjò ayé àwọn ọmọ mi, àwọn olùpèsè sáàárín ìrìn àjò ayé aya mi, sáàárín ìrìn àjò ayé ọkọ mi, sáàárín ìrìn àjò ayé ìdílé mi. Olúwa ẹ pèsè. Olúwa ẹ fi àwọn olùpèsè sí ìrìn àjò ayé wa. Ẹ fi àwọn olùpèsè sí ìrìn àjò ayé wa. Ẹ fi àwọn olùpèsè sí ìrìn àjò ayé wa. Ẹ fi àwọn olùpèsè sí ìrìn àjò ayé wa. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ǹjẹ́ ẹ jẹ́ túmọ̀ pé nínú ìrìn àjò ayé ènìyàn, Ọlọ́run gangan fúnra ẹ̀ ló máa ń jẹ́ olùpèsè tó máa take it upon himself pé ní ìkúrúta tọmọ ìwà ẹ̀ òun èèyàn ò lè ṣiṣẹ́ yẹn, òun ló ń gbọ́dọ̀ ṣe. Àwọn scenario kan wà bẹ́yẹn nínú ayé ènìyàn. Nígbà jẹ́ pé kò sẹ́ni tó lè bá àyàn sọ, kò sẹ́ni tó lè tìyàn síwájú ní sáà yẹn bí ó ṣe Ọlọ́run tó dá àyàn nìkan. Òun ló lè create uncommon situation fún yàn láti tẹ̀síwájú. Níwèé Daniel chapter 10 verse 11. Ẹ jẹ́ ká lọ sí Deuteronomy chapter 10 verse 11. Ẹ má bínú, Deuteronomy chapter 10 verse 11. Bíbélì sọ pé Olúwa sọ fún mi pé yóò darí àwọn ènìyàn wọ̀nyí ní ọ̀nà wọn kí wọ́n bá lè wọ ilẹ̀ náà, kí wọ́n sì gba ilẹ̀ tí mo ti búra fún àwọn bàbá wọn láti fún wọn. Ilẹ̀ ìbúra. Báwo náà ṣe fẹ́ tẹ̀síwájú nígbà tí wọ́n wà highly discouraged? So ẹni tí àbá tó rántí wọn tó máa jẹ́ olùpèsè òun gan ti wà discouraged. Àbí kò yé yín bẹ́yẹn? Àwọn ìkórìtà kan wà bẹ́yẹn tó pé ẹni tó lè ṣiṣẹ́ òun gan fúnra ẹ̀ òun gan wà discouraged gan. Báwo ló ṣe máa encourage àwọn mi? Ẹni tí ó lè encourage ara ẹ̀ mọ́. Now nígbà tẹ́ni yẹn bá wá kọ̀ tí ò lè encourage yẹn, ṣé inú agéjù tí wọ́n wà yìí ni ẹnìkan ti máa ṣe ọ̀rọ̀ ló fẹ́ jáde sí wọn? Tọ́lọ́ iṣẹ́ tèmi nìyẹn lónìí wá ní ó yá ìdìde, ó yá let's go. Ọlọ́run create scenario tuntun. Sọ fún ẹ pé ilẹ̀ kan wà, ilẹ̀ ìbúra ni. Ìyẹn ni pé ohun tí Ọlọ́run ti sọ tẹ́lẹ̀ pé òun á ṣe nínú ayé yín, ẹ̀dọ́ rẹ̀ ti búra sí pé láyé kíní ìgbọ́dọ̀ ṣẹlẹ̀. Ẹ̀yin dẹ̀ rèé, ẹ wà ní ìkóríta tó jìnnà sí ìbùkún yẹn. Ọlọ́run ló máa nudge yín forward. Kò sẹ́lómi tó tún lè ṣe mọ́ nìyẹn. Ẹ rí àwọn scenario kan wà bẹ́ẹ̀. I love my job. Mo rántí kan tí mọ́mí yẹn sọ, wọ́n like iṣẹ́ wọn débi pé tó bá pọ̀ àwọn yẹn gan wọ́n fẹ́ lè máa wò pé bàbá wọn ló ní ilé iṣẹ́ ni. Ṣùgbọ́n no wọn ò tí ì dé promised land wọn ò tí ì dé iṣẹ́ gangan tọ́lọ́run sáyẹ̀nsì fún wọn. Nígbà tó dẹ́rì bẹ́ẹ̀ Ọlọ́run create scenario tuntun fún wọn. Ó nudge wọn síwájú by fire by force. Ó nudge wọn síwájú. Kíní kan ṣẹlẹ̀ níbẹ̀ tó fi jẹ́ pé wọ́n pe well please we have to leave this our company, you have to go. Wọ́n sunkún délé níbi tán láìkí ibi iṣẹ́ wọn tó. Wọ́n sunkún délé ni báwo ni ṣe drive tó ń sunkún. And at the end of the day nǹkan ọjọ́ kejì ilẹ̀ ìbúra ó come to reality nínú ayé wọn. Jésù Olúwa, bó bá tó àkókò láti tẹ̀síwájú ìrìn àjò ìgbéga mi, Olúwa tì mí síwájú bí tí mo ń lọ bẹ̀ nìyẹn. Oh Lord, when the time comes to progress in my life journey, urge me forward or nudge me forward. Kókò nudge yẹn díẹ̀ báyìí. Ẹ̀yọ̀ ẹni á ṣe tá gàgà ó ń lọ nìyẹn. Ó wà important o, òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Torí gbà mí èèyàn máa ń wà ní ipò kan tá a rò bóyá this is it, yeah, this is exactly what I'm praying for. You know, if you see what you are praying for or what God have for you in the front, èèyàn abúsẹ́kùn ni pé ṣáyé ni mo ń lò yìí báyìí. Jésù Olúwa, bó bá ti tó àkókò láti tẹ̀síwájú ìrìn àjò ìgbéga mi, ẹ tì mí síwájú. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, bó bá ti tó àkókò fún mi láti tẹ̀síwájú ìrìn àjò ìgbéga, Olúwa ẹ tì mí síwájú. Olúwa ẹ tì mí síwájú. Bó bá tó àkókò fún àwọn ọmọ mi láti bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbéga wọn, pé ìrìn àjò ìgbéga wọn ti yá o, níbi tí wọ́n jókòó sí yẹn ó yá ẹ fà wọ́n sókè, ẹ tì wọ́n síwájú. Lórúkọ Jésù, Olúwa ràn mí lọ́wọ́. Olúwa fún wa ní orí ọ̀fẹ́ yẹn. Tó bá tó àkókò ní ìdílé mi láti tẹ̀síwájú ìrìn àjò ìgbéga, Olúwa ẹ tì wá síwájú. Olúwa ẹ tì wá síwájú ká lè rí ìṣerere wa kíá. Olúwa ẹ tì wá síwájú ká lè rí ìṣerere wa kíá. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ṣẹ́rí announcement kan wà tó yẹ kí n sọ ní ìbẹ̀rẹ̀, mi ìfẹ́ sọ nítorí pé mo rí pé àwọn kan wọ́n máa ń miss announcement tí wọ́n ní. Tó lè mo ṣe ní màá fi sí àárín.
mo dẹ̀ ń wo aago báyìí pé a ti fẹ́ bọ́ sí ìlàjì time àdúrà wa a ti fẹ́ bọ́ sí ìlàjì time àdúrà wa ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ìdílé kọ̀ọ̀kan mi ni mo fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan o tàbí àwọn kan nínú ìdílé o gbogbo everybody tó jẹ́ ìdílé yẹn mo fẹ́ jẹ́ kí wọ́n yan ọjọ́ kan fún ara wọn nínú àdúrà ní ìdílé kọ̀ọ̀kan pé tẹ́ bá jẹ́ mẹ́rin ní ìdílé gbogbo ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ni mo pè o mi wàá mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe o ṣùgbọ́n ẹ wá ọjọ́ kan ọjọ́ wo lẹ máa wá ó lè jẹ́ lónìí ó lè jẹ́ lọ́la ó lè jẹ́ ní 10 years later kó ṣáà jẹ́ ọjọ́ kan ẹ ṣáà wá ọjọ́ kan náà mo fẹ́ kẹ́ ẹ fi gbààwẹ̀ ẹ sì fi gbàdúrà máa fún yín prayer point yín so kò sẹ́ńtà gbàdúrà lórí àdúrà yín ẹ ṣe gẹ́gẹ́ bí ìdílé ibi tí àṣẹ ẹ̀bẹ̀ wà nìyẹn tẹ́ ẹ bá lè ṣe papọ̀ gẹ́gẹ́ bí ìdílé ẹ lè ṣe ní joint prayer tàbí kólúkúlùkù níbikíbi tí ẹ bá wà kẹ́ ẹ jọ ṣe prayer yẹn àwọn ìdílé kan wà jẹ́ pé gbogbo wọn ò sí lójú kan fine so thank God for internet ẹ lè ṣe papọ̀ bóyá zoom ni bóyá whatsapp ni tẹ́ ẹ bá dẹ̀ lè ṣe papọ̀ ẹ lè ṣe lọ́tọ̀ọ̀tọ̀ bóyá pé different time zone máa yọ yín lẹ́nu ẹ lè ṣe lọ́tọ̀ọ̀tọ̀ kólúkúlùkù ṣe láàyè ara ẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ ṣáà rí pé gbogbo ènìyàn ní ìdílé yẹn ló ṣe area bíbélì tẹ́ máa lò ó ní Ezra chapter 8 verse 21 ibẹ̀ gangan ni prayer yẹn ti jáde sí wa ni message yẹn ti jáde sí wa ó sọ pé níbẹ̀ ní ẹ̀bá odò Ahafa mo kéde àwẹ̀ kí a bá a lè rẹ ara wa sílẹ̀ níwájú Ọlọ́run kí a sì béèrè lọ́wọ́ rẹ̀ fún ọ̀nà tó tọ́ fún wa àti àwọn ọmọ wa àti fún gbogbo ohun ìní wa. Now the Bible says that then I proclaimed a fast there at the river of Ahava, that we might humble ourselves before our God, to seek from him the right way for us and our little ones and all our possessions. Nǹkan tí Bíbélì sọ ńbẹ̀ nìyẹn ṣùgbọ́n kí ni kókó àdúrà ó ní pé oh Lord, give me a new direction individually and collectively. Now ẹ gbọ́dọ̀ béèrè direction tuntun. Give me a new direction. Olúwa ẹ fún wa ní ọ̀nà tuntun. Ṣé mo correct ní Yorùbá yẹn náà? Give me a new direction. Oh Lord, give me a new or give us a new direction. Individually in this family, give us a new direction. Then collectively, give us a new direction. Yẹn ni pé gẹ́gẹ́ bí ẹyọ ẹnì kọ̀ọ̀kan nínú field yín ní ọ̀nà tí ẹ bá fẹ́ tọ̀ láyé yín kọ́lọ́n kó fún yín ní direction tuntun. Ìkejì wá ni pé gẹ́gẹ́ bí ìdílé yín lápapọ̀ kọ́lọ́n kó fún ìdílé yín ní direction tuntun. Ìyẹn tí àdúrà yẹn dorí kọ nìyẹn. Ọjọ́ tẹ bá yàn ni mi ò yan ọjọ́ kankan o. Àwẹ̀ àti àdúrà ò ní mo pé o kò sí ìbéèrè mọ́ lórí ẹ̀. Ẹ jẹ́ á tẹ̀síwájú bí tá à ń gbàdúrà sí. Ṣé eré àdúrà kan wà tá a gbà lẹ́ẹ̀kan mo fẹ́ ká kọ́ padà síbẹ̀. Ẹ wò ó kò sí bá a ṣe jẹ́ kò sí iye owó tá a ní kò sí iye èèyàn tá a mọ̀ tán kò sí irúpò tá a bá a la wà a nílò ìrànlọ́wọ́ nínú ayé yìí. Bẹ́ẹ̀ ni John chapter 4 verse 6 mo fẹ́ fi Jésù Olúwa wa nìyẹn mo fẹ́ fi hàn yín pé àwọn gan nílò ìrànlọ́wọ́ nígbà tí wọ́n wà nínú ayé. Ó dà ẹ jẹ́ ká kà John chapter 4 verse 6 ibẹ̀ sọ pé ó ní kànga Jákọ́bù sì wà níbẹ̀ nítorí pé ó rẹ Jésù nítorí ìrìn àjò rẹ̀ bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ ní nǹkan bíi 12 noon wọ́n bẹ̀rẹ̀ sọ pé wọ́n rìnrìn àjò títí wọ́n débẹ̀ wọ́n wá rẹ̀ wọ́n ẹ̀mọ ìrànlọ́wọ́ tán nídìí wọ́n ìrànlọ́wọ́ dóró ṣáàní àtẹ́ tó máa fà wọ́n kàn jókòó sí etí kànga pé wẹ́ àwọn kan bọ̀ wọ́n á fà wọ́n á gbé dòrò wá àwọn á fà omi ẹnìkan béèrè lọ́wọ́ mi lọ́dún yẹn oníṣẹ́ Jésù ò lè command ẹni Jésù kì í ṣe magician bíi àwọn Nigerian pastors no he's not a magician kí ló dé tí o fi lè ṣe bẹ́ẹ̀ mo ní ìgbà ilẹ̀ fi máa mọ ìyàtọ̀ mo ní nǹkan tí ó máa ń dùn mí lórílẹ̀‐èdè tiwa nìyẹn pé àwọn ọmọ ìyàtọ̀ láàrin metaphysics àti miracle kò yé wa rárá. Jésù gbà àwẹ̀ fún 40 ọ̀sán àti 40 òru ebi wa ń pa Jésù tó pé kì í ṣe magician kì í ṣe metaphysics kò ní exhibit magic kankan tó wá pé èèyàn ni àwọn pastor Nàìjíríà lẹ́yìn ìgbà tán dẹ̀ nírú agbára bẹ́ẹ̀ yẹn wọ́n á provide kéèkì ẹlòmíì gan tó jẹ́ àwọn Yorùbá tó láìka àmàlà dáadáa àti ọbẹ̀ abùlà á ṣe àti ẹran ìgbẹ́ tó lé ẹyọ kán lè mọ̀ pé ó lè ṣe kò ní ṣe bẹ́ẹ̀. ó fẹ́ kó yé wa pé nǹkan tí Ọlọ́run tó àti portray fún wa ni wípé ó fẹ́ jẹ́ kí
a mọ̀ pé èèyàn a lè ṣe gbogbo nǹkan tó ń ṣe láì lo supernatural power kankan òun ní lo supernatural power tó sọ ma sọ pé ẹ jẹ́ mímọ́ òun rèé o ìgbé ayé mímọ́ rèé ló fi hàn yín ẹ ní sùúrù òun rèé o sùúrù ló fi hàn yín ẹ ṣe báyìí òun rèé o nǹkan tí Jésù wá ara nǹkan tó wá ṣe gan nìyẹn he came to live by example so nígbà tí bàbá yẹn wà tó wá ní àwọ̀ ènìyàn ó nílò ìrànlọ́wọ́ náà ṣùgbọ́n Ọlọ́run ti pèsè ìrànlọ́wọ́ sílẹ̀ fún ní kòríta ìrìn àjò yẹn á tún àdúrà yẹn gbà Jésù Olúwa ẹ fi àwọn olùpèsè ẹ fi àwọn olùpèsè sí àárín ọ̀nà ìrìn àjò ayé mi àtìgbà lẹ́ẹ̀kan mo mọ̀ ṣùgbọ́n mo tún ń bọ̀ trace point yẹn ni àwọn olùpèsè ẹ fi wọ́n sí àárín gbùngbùn ìrìn àjò ayé mi níbikíbi tí mo lọ níbikíbi tí mo dé Olúwa ẹ fi wọ́n sí àárín ìrìn àjò ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fi àwọn olùpèsè sí àárín ìrìn àjò ayé mi ìrìn àjò ayé àwọn ọmọ mi ńkọ́ ìrìn àjò ayé ọkọ mi ńkọ́ ìrìn àjò ayé aya mi ńkọ́ ìrìn àjò ìdílé mi ńkọ́ àwọn olùpèsè Olúwa ẹ fi sí ìrìn àjò ayé wa Olúwa ẹ fi sí ìrìn àjò ayé wa àwọn olùpèsè àwọn olùrànlọ́wọ́ àwọn tá sún ayé wa síwájú àwọn tá mú ayé wa rọrùn gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa mi ò lè gbàgbé láéláé ní ọdún yẹn lọ́hùn ní ìlú kan tí wọ́n ń pè ní Èrúwà láyé ṣé àwọn sìnérò kan wà ní láìpẹ́ tó yẹ pé mi ò lè gbàgbé láéláé pé what wọ́n ní ibẹ̀ ni ọ́fíìsì kan mo gbọ́dọ̀ wọ̀ ńbẹ̀ yẹn tá bá fẹ́ kàn ṣe fún wa èmi náà dẹ̀ bá àwọn yòókù lọ ṣùgbọ́n mi ò mọ ẹyẹ ní ìlú yẹn látẹnu géètì wọn láti gáràjì wọn dé òpin ìlú mi ò mọ anybody mo bá ṣe wọ ọ́fíìsì yẹn mo lè gba fọ́ọ̀mù yẹn wọ́n á fún fọ́ọ̀mù tán wá ní òkè ká mú un lọ fún ọmọ ìlú yẹn ló máa sign fún ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ọmọ ìlú yẹn á dẹ̀ fi evidence ti pé ọmọ ìlú lòun ẹ gbọ́ ṣẹjọ́ ni mi ò ti bọ́ sófun ó ti bọ́ sófun nìyẹn tẹ́lẹ̀ wọn ò sọ pé ọmọ Èrúwà náà fẹ́ fún anybody ni tó bá mọ̀ nípa incentive yẹn ni òun ló máa lọ mo á dúró èmi nìkan mo á gbé ìwé dáná àwọn yòókù bó ṣe ń gbà báyìí náà ṣe ok oníkàwé dẹ́ múra wọ́n dẹ̀ ń lọ torí wọ́n á lọ wọ́n á padà wá ní mo á dá jókòó sẹ́nu gate mi ìtẹ́ mọ̀kàn tí màá ṣe kí ni mo fẹ́ ṣe báyìí kò tiẹ̀ yé mi rárá kò pẹ́ ẹnìkan kan ń fẹsẹ̀ rìn bọ̀ ni mo dàbí pé inú bẹ̀yẹn ló ti ń ṣiṣẹ́ ó ní yes ó ní hello mo ní yes ó ní kí ló need mo ní wọ́n sọ pé ká wá ẹnìkan tó máa bá wa sign document ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọmọ ìlú the next time mo tó sọ next ló bá ní bring it ṣe pé ìgbà míì wọ́n á ní kẹ́yìn ṣe nkẹ́yìn àwà mo wá bẹ̀ sí wojú dáàdì yẹn ó ní bring it just like that n bá dìde n bá ń yọ lọ mo fẹ́ dọ́dọ̀ wọn báyìí náà kàn dojú kẹ́yìn wọn ní follow me mo ló tán lé ní Olúwa ṣàánú mi o bá tẹ̀lé wọn nígbà tán fẹ́ wọlé báyìí táwọn àìpẹ̀lẹ́ sáà káàbọ̀ sáà àìpẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n dẹ̀ ní ọ̀dà jẹ́ kí n wò ó dẹ̀ yọ báyìí lápò ó dẹ̀ sáyẹ̀nsì n bá fìdọ̀ balẹ̀ gé onígbà pépà lọ mo dẹ̀ lọ mi ò rí láti gbà yẹn mọ́ ṣùgbọ́n mo ṣàwàṣọ pé èèyàn ni torí àwọn òṣìṣẹ́ ibẹ̀ wọ́n mọ̀ wọ́n ń kí lójú mi. mo ń sọ fún yín ní ìkórìtà ìrìn àjò ayé ènìyàn kò síbi tí Ọlọ́run ò ti mọ̀ tẹ́lẹ̀ torí pé alpha àti omega ni ó ti mọ ìrìn àjò yẹn ká tó rìn ṣùgbọ́n tí Ọlọ́run bá lè pèsè àwọn olùpèsè sílẹ̀ fún wa mo sọ ọ̀tọ̀ fún wa kò sí ní ta fẹ́ ṣe kò síbi tá a lọ tá a rí tiwa ṣe mẹ́ ibi nǹkan tí mo sọ fún wa nìyẹn Jésù Olúwa ẹ fi àwọn olùpèsè sí ìrìn àjò ayé mi gbogbo ọ̀nà ìrìn àjò ayé mi pátá Olúwa kó àwọn olùpèsè síbẹ̀ níbikíbi tí àwọn ọmọ mi dé níbikíbi tí wọ́n wọ̀ níbikíbi tí wọ́n ń gbé Olúwa fi àwọn olùpèsè sí àárín ọ̀nà ìrìn àjò ayé wọn. O Lord, place those who will make provision for me on the journey of my life. Those who will make provision for my children on the journey of their lives. Jésù Olúwa. Ẹ fi àwọn olùpèsè sí ọ̀nà ìrìn àjò ayé mi
ẹ ṣàánú fún àwọn ọmọ mi náà. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa fi àwọn olùpèsè sí ọ̀nà àárín ìrìn àjò ayé mi. Ẹ fi àwọn olùpèsè sí àárín ọ̀nà ìrìn àjò ayé mi. Ẹ fi àwọn olùpèsè sí àárín ọ̀nà ìrìn àjò ayé àwọn ọmọ mi. Olúwa ṣàánú fún wa ní ilé wa. Olúwa ṣàánú fún wa àwọn olùpèsè. Ẹ fi wọ́n sí ọ̀nà ayé wa. 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 Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìgbà míì máa ń wà nínú ìrìn àjò ayé ènìyàn, ọ̀nà àṣàdédé yí ẹyọ sí ọ̀nà kan tí wọ́n ń pè ní àfonífojì òjijì ikú. Ó wà bẹ́ẹ̀. Ṣé rírú àwọn ọ̀nà bẹ́ẹ̀ kì í ṣe pé èèyàn ń lọ kú, ó yàtọ̀ pátápátá sí ọ̀nà ikú. Àfonífojì òjijì ikú. Níbi tí nǹkan ti ń yí bírí mọ́ èèyàn lọ́wọ́, níbi tí àìsàn ti ń dé, àwọn kan tó lè yí bírí mọ́ èèyàn tó lè lead sí ikú. Ìgbà yẹn jọ nínú ìrìn àjò yẹn ṣé èèyàn ò nílò Ọlọ́run? Ìwé Sáàmù ló sọ bẹ́ẹ̀, Psalm 23 verse 4. Ó ní bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú, ó ní èmi kì yóò bẹ̀rù ibi kan, nítorí ìwọ pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Sọ fún wa Ọlọ́run. Jésù Olúwa, nígbà tí ìrìn àjò ayé mi bá gbé mi gba àfonífojì ikú, Olúwa pẹ̀lú mi. Nígbà tí ìrìn àjò ayé àwọn ọmọ mi bá gbé wọn gba àfonífojì ikú, Olúwa pẹ̀lú wọn. Àfonífojì ikú níbi tí èèyàn expect èèyàn success ti failure ti ń wá. Àfonífojì ikú níbi tí àwọn NRC tí wọ́n dé bàbí, ọmọ tí ò sí nǹkan tó ṣe tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sọ kọ́tọ́kọ́tán. Òun ni mò ń sọ fún wa pé kí Ọlọ́run ká gbàdúrà kí Ọlọ́run pẹ̀lú wa nígbà tí ọ̀nà bá yí bírí sí àfonífojì ikú. Oh Lord, when life's journey takes a detour through the valley of death, be with me. When life journey suddenly take a detour, ó kàn yà bàrà lójijì, torí kò ní sọ fún yàn tẹ́lẹ̀ pé èèyàn máa yà bàrà. Kò sí yẹn nínú ojú ọ̀nà ayé ènìyàn. Kò sí signboard lójú ọ̀nà ayé ènìyàn. A kàn yà bàrà ni pé mo tún gbà yìí. Ẹni tí ẹ ti da tẹ́lẹ̀ a kàn dàrú. Ìgbà yẹn ni mo ní k'Ọlọ́run pẹ̀lú wa. Ìgbà yẹn ló lè mú wa làájá láti mú wa mọ̀nà padà sójú ọ̀nà tó dára. Jésù Olúwa, nígbà tí ìrìn àjò ayé bá gbé mi gba àfonífojì òjijì ikú, Olúwa pẹ̀lú mi. Nígbà tí ìrìn àjò ayé àwọn ọmọ mi bá gbé wọn gba àfonífojì òjijì ikú, Olúwa pẹ̀lú. Ìgbà náà ni mo nílò yín kẹ́ pẹ̀lú wọn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Nígbà tí ìrìn àjò ayé bá gbé mi gba àfonífojì òjijì ikú, ní orúkọ Jésù Kristi, ó yẹ pẹ̀lú mi. Jésù ẹ pẹ̀lú mi. Ayérayé ẹ pẹ̀lú mi. Ọlọ́run ẹ pẹ̀lú mi. Ní orúkọ Jésù, Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú, Olúwa ṣàánú, Olúwa ṣàánú, Olúwa ṣàánú, Olúwa ṣàánú, Olúwa ràn mí lọ́wọ́. Olúwa ṣàánú, Olúwa ràn mí lọ́wọ́. Olúwa ṣàánú, Olúwa ràn mí lọ́wọ́. Jésù, Olúwa ṣàánú. Nígbà tí ìrìn àjò ayé tó bá gbé mi gba àfonífojì òjijì ikú, lórúkọ Jésù, Olúwa pẹ̀lú mi. Olúwa pẹ̀lú mi. Olúwa dìde, Olúwa dìde, Olúwa dìde, Olúwa dìde lórí ọ̀rọ̀ mi. Olúwa dìde. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ìgbà míì ńkọ́, ọ̀nà ìrìn àjò ayé ènìyàn á gbé yẹn gba ọ̀nà tó tún dangerous jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni, ṣe pé ó ní ibi tá a kà lẹ́ẹ̀kan yẹn, ó ní nítorí Olúwa pẹ̀lú mi, ó ní ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Ìgbà míì lójú ọ̀nà ìrìn àjò ayé, ààyè ìtùnú ò yọ. Òótọ́ mo sọ fún yín, ààyè ìtùnú kò yọ níbẹ̀ rárá tọ́. Dàbí ọ̀rọ̀ tí mọ́mì yẹn sọ ni, ó lẹ́sàn ó ní ẹ bá mi dúpẹ́. Mo ní kí ló dé? Ó ní mi ka news ni tí máa wo CNN tàbí Fox. Ó ní màá rí i pé mass shooting kan wà. Mo ní bẹ́ẹ̀ ni ojoojúmọ́ ló ń wà nílùú yín, kí ló dé? Wọ́n ní kí ni? Wọ́n ní mass shooter yẹn ẹ̀gbẹ́ ọmọ wọn ló gbà kọjá wọlé. Ọmọ wọn náà wà ní store yẹn, òun náà ń shop. Ṣùgbọ́n ibi tó ọmọ yẹn wà kò jìnnà púpọ̀ sí ìta. Ọmọ yẹn kàn ṣọ́ọ̀bù tiẹ̀ ni. Ẹni tó dẹ̀ fẹ́ yìnbọn ti wọlé tán, ti wọlé ẹ̀gbẹ́ ẹ̀ ló gbà kọjá. Wọ́n gbẹ̀gbẹ́ ara wọn kọjá báyìí. Àbí tó ti ń mẹ́jọ aṣọ, ṣé lè máa gbà mí kò gbà mí, ó dẹ̀ gbà bẹ̀ kọjá. Ó dẹ̀ ní bí kí ló ti ń pè, ṣé káńtà lẹ́yìn pé kinní yẹn ni. Ó ní bí róò mẹ́ta lẹ́yìn ìgbà yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí yìnbọn. Mo lọ́mọ yín wá ń kọ́, wọ́n ní kíni.
ó ti tú jáde kó tó káwọn èèyàn tó máa sí kúkú yà bẹ́ẹ̀ ni irú ibẹ̀ yẹn comfort mi yẹn ò yọ ayé ò yọ torí pé ìyẹn ò kì í ṣe ọ̀nà àfonífojì òjijì kú mọ́ ọ̀nà ikú gangan nìyẹn. sọ fún Ọlọ́run àbí ẹ̀gbọ́n kan tí Psalm 91 verse 11 sọ ni onítòní náà yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì nípa tirẹ̀ láti pa ọ́ mọ́ ní gbogbo ọ̀nà rẹ̀ ẹ̀yọ́ ní ìfòkòrítà yẹn lọ́nà máa ń lo àwọn áńgẹ́lì fún yàn àwọn áńgẹ́lì tó ní agbára Ọlọ́run á lò fún yàn pé ó yẹ protect ọmọ yìí á dẹ̀ kọjá Ọlọ́run mi o bọ́lọ̀ ṣe ń ṣe tiẹ̀ nìyẹn á kàn protect àwọn ọmọ tiẹ̀ kì í ṣe pé wọ́n ń ṣeré òkodoro nìyẹn that's why mo sọ fún mi pé gbogbo ọlá máa nílò Jésù ẹlòmítẹ́lẹ̀ bá ní no I don't believe I'm not religious I don't káre òyìnbó continue mo sì sọ fún ọmọ yẹn mo ní káre òyìnbó ṣùgbọ́n wà á nílò Jésù ó má dúró dìgbà yẹn o kó tó máa pè o pè sílẹ̀ báyìí a lè mọ̀ pé a ti recognize the voice yẹn abẹ́rẹ́ Jésù Olúwa nígbà tí ìrìn àjò bá gbé mi gba ọ̀nà ikú Olúwa rán àwọn áńgẹ́lì olùpamọ́ sí mi yẹn kọ́ when the life journey takes a detour through the death road send your protective angel to me àwọn áńgẹ́lì olùpamọ́ àwọn áńgẹ́lì olùdáàbòbò àwọn áńgẹ́lì tá máa fi ìyẹ́ shield èèyàn báyìí tí wọ́n kún wá ní orílẹ̀-ègbẹ́ ni wọ́n á lóun orí ọ̀ lọ́lọ́ yẹn ó ti lọ Jésù Olúwa nígbà tí ìrìn àjò ayé bá gbé mi gba ọ̀nà ikú Olúwa rán àwọn áńgẹ́lì olùpamọ́ sí mi nígbà tí ìrìn àjò ayé bá gbé àwọn ọmọ mi gba ọ̀nà ikú ìgbà náà ni mo nílò yín Ọlọ́run wa ẹ rán àwọn áńgẹ́lì olùpamọ́ sí wọn láti dáàbò bò wọ́n ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà nígbà tí ìrìn àjò ayé tó bá gbé mi gba ọ̀nà ikú lórúkọ Jésù Kristi ẹ rán àwọn áńgẹ́lì olùpamọ́ sí mi lónìí ẹ rán àwọn áńgẹ́lì olùpamọ́ sí mi láti dáàbò bò mí lórúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi nígbà tí ọ̀nà ìrìn àjò ayé tó bá gbé àwọn ọmọ mi lójijì gba ọ̀nà ikú kọjá ní orúkọ Jésù Kristi àwọn áńgẹ́lì olùpamọ́ Olúwa rán sí wọn Olúwa ẹ ṣàánú gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi o ẹ jẹ́ ká sáré gbàdúrà kan sí ká tó lọ gbàdúrà nù wa ṣé rí kàtígórì mẹ́ta kan wà kò sí bá ṣe pọ̀ tó nú àdúrà yìí a máa fọ́ọ̀lù sẹ́yọ kan nú mẹ́tẹ̀ẹ̀ta kò sí bá ẹlòmíì fọ́ọ̀lù sí mẹ́tẹ̀ẹ̀ta o ẹlòmíì fọ́ọ̀lù sí méjì nú mẹ́ta ẹlòmíì kó wá burú jù pátá a máa fọ́ọ̀lù sẹ́yọ kan ìkíní bẹ́ẹ̀ yìí ò bá jẹ́ òpó nínú àdúrà yìí mo kí n pé ẹ kú oríire tẹ́yìn ò bá jẹ́ aláìní bàbá ẹ mà tún kú oríire náà ṣùgbọ́n gbogbo apáta ò ní àlejò nínú àdúrà yìí pátápátá tẹ́ ẹ bá gbẹ̀wé náà sì tó kọjá mo ṣàlàyé ìtumọ̀ àlejò fún yín kò sí ẹnìkan láyé tí kìí ṣe àlejò Psalm 146 verse 9 ó ní Olúwa ń dáàbò bo àwọn àlejò ó sì ń dá àwọn aláìní baba àti opó sí ṣùgbọ́n ó bà ọ̀nà àwọn ènìyàn búburú jẹ́ náà ibi tí mo lọ gangan nìyẹn Olúwa ń dáàbò àwọn àlejò a fẹ́ gbàdúrà àbọ̀ yẹ ká gbàdúrà àbọ̀ náà a sọ fún Ọlọ́run Jésù Olúwa nínú ìrìn àjò ayé ẹ dáàbò bo ilé mi ààbò yẹ kì í ṣe ààbò nípa tara nìkan ààbò nípa tẹ̀mí nígbà tí ikú bá ń kọjá Jésù Olúwa ẹ dáàbò bo mi nígbà tí àrùn bá ń kọjá Jésù Olúwa ẹ dáàbò bo mi nígbà tí wàhálà àti ìdààmú bá ń kọjá Jésù Olúwa ẹ dáàbò bo ìdílé mi nígbà tí ìyàn àti ebi bá ń kọjá Jésù ẹ dáàbò bo ìdílé mi ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé o nínú ìrìn àjò ayé Olúwa ẹ dáàbò bo mi ẹ dáàbò bo àwọn ọmọ mi ẹ dáàbò bo aya mi ẹ dáàbò bo ọkọ mi ẹ dáàbò bo ìdílé mi bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà nìyẹn nínú ìrìn àjò ayé ẹ dáàbò bo ìdílé mi Olúwa ẹ ṣàánú fún mi in life's journey Lord protect my family protect my wife protect my husband protect my children Lord protect me bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà yẹn nìyẹn pé nínú ìrìn àjò ayé Olúwa ẹ dá ààbò ńlá Olúwa ẹ dáàbò wá ààbò ńlá nípa tara ààbò ńlá nípa tẹ̀mí lórúkọ Jésù Olúwa ẹ fi bò wá gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ó dà ẹ já lọ gbàdúrà nù wa ó tán náà nìyẹn bá a ṣe ń gbà náà nìyẹn táwọn èrè sì ń jáde bá a ṣe ń gbà níyẹn táwọn èrè sì ń pọ̀ ó yẹ ibi tá a ti ń gbàdúrà tá a ti ń béèrè nǹkan tá a fẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìkórìtà tá a ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run tèmi ń béèrè lọ́wọ́ Ọlọ́run ó yàtọ̀ sí tiyín o tiyín pàápàá ó yàtọ̀ sí tèmi ìyẹn ni pé olúkúlùkù olómọ tó fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n nǹkan tó pawápọ̀ ni pé
posture wọn máa yàtọ̀. Mo sọ fún yín orí ìkúnlẹ̀ lèmi ti láìka láti máa béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ̀bẹ̀, láti bẹ̀bẹ̀, láti ṣìpẹ̀, mo láìka láti kúnlẹ̀, láti ṣe bẹ́ẹ̀. Tẹ́ bá ní orí ọ̀fẹ́ láti kúnlẹ̀ báyìí. Bó tó bá pẹ́ kúnlẹ̀ látàárọ̀ ni ẹ change posture yín. Yo tó bá pẹ́ tí ẹ rìn látàárọ̀ ni ẹ lè jókòó tàbí kẹ́ dọ̀bálẹ̀ tàbí kẹ́ kúnlẹ̀. Tó bá pẹ́ jókòó tẹ́lẹ̀ ni yo àsìkò tó fún yín báyìí ẹ lè rìn lọ́rin bọ̀. Ẹ má dúró di ẹnikẹ́ni, ẹ má gbàdúrà. Mo sọ fún àti máa ti ní ẹja gbàdúrà àánú wa. Tẹ́ bá ti gbogbo àlàyé ẹ ti mọ̀ tẹ́lẹ̀, ẹ tẹ̀síwájú àdúrà yẹn mìdílé nìyẹn. Ẹ má dúró di ẹnikẹ́ni, ẹ má gbàdúrà. Jésù ayérayé o, Jésù ẹ ṣàánú, Jésù ẹ ṣàánú, Jésù ẹ ṣàánú. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa, ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ńlá ìtẹ́ ṣe fún wa. A yìn yín lógo nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ o nítorí pé ẹ̀yin ni ọpẹ́ tọ́ sí. Jésù Olúwa ẹ gba ọpẹ́ wa. Ọlọ́run wa, Olúwa ẹ gba ìyìn wa. Kìkì ọ̀rọ̀ kan péré tí mo ní láti wí sínú ayé yín ní lọ́lọ́nù àdúrà yìí ni wípé nínú gbogbo tí ẹ ti béèrè nínú àdúrà yìí, Ọlọ́run yóò dá yín lóhùn lórúkọ Jésù. Ohun kan tí mo ní láti sọ nìyẹn. Ohun kan tó sì wù mí sọ nìyẹn. Ohun tá a fi sí mi lẹ́nu gan láti sọ nìyẹn. Òun náà ni mo dẹ̀ fẹ́ tẹnu mọ́. Mo ní nínú àdúrà yìí gbogbo ohun tẹ́ béèrè lórúkọ Jésù Kristi, Ọlọ́run yóò rán èsì padà sí yín lórúkọ Jésù Kristi. Bí Ọlọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè, èyí tó yẹ kí Ọlọ́run bá yín gbégún bí ẹ ti ń béèrè, Ọlọ́run dẹ̀ bẹ̀rẹ̀ sí gbégún, a sì rán èsì sí yín lórúkọ Jésù Kristi. Gbogbo balógun Páṣíà, àwọn tó ń dènà àdúrà lórúkọ Jésù Kristi, wọn ò ráàyè àdúrà yín mọ́. Ní ìdí ni pé Alpha ló ń ṣáájú yín báyìí, Omega sì ń tẹ̀lé yín. Agbára tó ń dáhùn àdúrà ó wọnú ayé yín lọ bẹ́ẹ̀. Mo sọ fún Ọlọ́run ọ̀run pé lórí àwọn àdúrà tí a ti gbà yìí, Ọlọ́run yóò fún yín ní ẹ̀rí tuntun, Ọlọ́run yóò yà yín lẹ́nu, yóò sì mú ayé yín tẹ̀síwájú. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí Jésù Olúwa ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa, kárí àánú rẹ̀ gbà, kí ẹ̀rí kí ó sì tún pọ̀. Jésù Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.